ẹ ṣe rere yìí o, ẹ ṣe rere. Ẹ bá mi ṣe rere kó bá lè yẹ wá o. Ẹ ṣe rere yìí o, ẹ ṣe rere yeye. Ẹ ṣe rere kó bá lè yẹ wá o. Onílágbájá kò lè mú mi. Tẹ̀mẹ̀dò kí ló máa fi mí ṣe? Ẹnìkan ń bẹ lókè tó ju gbogbo wa lọ. Ìṣojú Olúwa ń wò ẹ́ ò ṣe rere. Ọba tó dá wa tí ò gbowó. Ọba tó dá wa tí ò gbòbí o. Ó fún wa lójú àfimí rí. Ó fún wa létí àfimí gbọ́. Ó fún wa nímú àfimí. Ẹnu tí a ní a lè fi jẹun. Orúkọ mi ni Dáìsí Orlando Owoh, ọmọ Chief Dr. Orlando Owoh, bàbá Kẹ́nẹ́rí. Wọn ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé amúgbó ni bàbá mi. Yes, amúgbó ni bàbá mi. My bàbá mi is saying sense. Mo kọ́ṣẹ́ lọ́dọ̀ dáàdì mi ni o. Mo kọ́ṣẹ́, mo dẹ̀ ṣe freedom tí mo dẹ̀ ní fọ́tò ẹ̀ tí mo fi ṣe freedom. Tí bàbá mi ti gbàdúrà fún mi. Bàbá mi gbẹnu àgbò lọ́wọ́ mi. Ó gba àgbò ló gbà lọ́wọ́ mi. Ó dẹ̀ gba ṣìnáàmù. Kò sọ́mọ tó mọ bàbá mi tó mi. Ànínú gbogbo ọmọ bàbá mi èmi nìkan ni bàbá mi ṣàdúrà fún. Torí mi mo dúró ti bàbá mi from the beginning to the end. Gbogbo rẹ́kọ̀dù bàbá mi ọwọ́ mi ló wà. Gbogbo master tape bàbá mi ọwọ́ mi ló wà. Àwọn èèyàn bá mi pò gan. Àwọn tó ń ṣiṣẹ́ bàbá mi. Tẹ́ ìkùnrin bàbá mi. Àmúyẹ tó ń sa ògùn sí mi. Èmi ò dẹ̀ mọ̀ bí kan. Àwọn tó kọrin Orlando yẹn, àwọn ló ń ṣògùn sáwa o. Àwọn ló ń ṣògùn sáwa kọ́ má lè gbọ́ àwa o. Àgbà máa gbọ́. Èèyàn kan sọ pé òun Orlando West. Èèyàn kan sọ pé òun Orlando ọ̀rẹ́. Ìkan náà sọ pé Orlando Ketu. Ìkan náà sọ pé Orlando Ìbàdàn. Níbo lọ Orlando Dọ̀pẹ̀mú wá wà báyìí o? Mo fẹ́ lọ Orlando Dọ̀pẹ̀mú. Ó pẹ̀lú nǹkan tá a fi stop gbogbo lórí YouTube. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ní pé ìjẹ́ tẹ̀ máa ń fagbó tẹ fi ní ohun tẹ fi ń kọrin bí Orlando yìí. A lóun ò fagbó. Ẹ̀ẹ́dẹ̀ fagbó. Báwo ló ń ṣe wá rí wá? Amúpó ni mí, bàbá mi gbogbo igbó ló fi bí mi. Igbó tàwa dẹ̀ ní sense, a ní brain. Má ṣe bí bàbá kò lè sí. Gbogbo àwọn tó sọ bẹ́ẹ̀ yẹn. Kò sí kankan tó dúró. Àwa la dúró tira wa. Àwọn tó wá sílé wa ń bẹ̀ yẹn tíìmù ni o. Kò ń ṣe one station o. Kò ń ṣe station gan o. Area F. Wọ́n pè èrè kan ní Area P. Lion Building. Ẹlẹ́rẹ̀. Pàtí. Alagbon. Wọ́n tíìmù wá síbẹ̀ ni o. Ìbọn tó yìn bẹ́ẹ̀ ń jọ yẹn. Tabaka ìbọn yẹn. Búlẹ̀tì yẹn tá a ṣàlẹ̀. Ó tó 2,000 pieces. Kọ́ tó wọlé. Ìgbà tó máa wọlé gan wọn ọmọ Orlando náà máa ń fagbó lé wa. Ó ń ṣe nítorí igbó ló ṣe wá. Nítorí Dele Giwa ló ṣe wá. Ó ń ṣe nítorí igbó. Nítorí Dele Giwa ló ṣe wá. So, ọmọ pé Orlando ń fagbó náà. Ẹ bá dẹ̀ wò dáàdì mi. Ni kò bá lówó bí àwọn Sunny Adé ṣe lówó bọ́n òbí ṣe lówó. Kápẹ́ńtà ni bàbá mi máa ń kí. Aki kápẹ́ńtà, aki fọ̀gánáísà, aki mẹkáníìkì. Mo wá béèrè lọ́wọ́ kí ló dé tẹ́ fi ń kí kápẹ́ńtà. Ó nítorí pé tóun bá pariwo àwọn èèyàn náà mọ̀ wọ́n, àwọn náà dìde, wọ́n náà dolówó.